tó ẹ̀yin ènìyàn wa ẹ kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta a kú bójọjọ́ ṣe rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àti káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ọlọ́run ọba tó ní kápá ọlá, lágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọjọ́ kúdà, kò ní fẹ́ nìkankan wálẹ̀, kò sì ní já wa nítàn mọ́, kò ní dọ́jú ìrìn àjò wa tì wá, gbogbo iṣẹ́ ìṣe wa kò ní fọwọ́ bàjẹ́ kàn. Ilẹ̀ lérí tí gbogbo wa ń sáré pé k'Ọlọ́run jẹ́ adébẹ̀ kílẹ̀ Yorùbá kó kúrò lóko ẹrú, Ọlọ́run ọba àánú tó ní kápá ọlá yóò bá wa lọ́wọ́ sí, yóò bá wa lọ́wọ́ sí. Adẹ̀júbà àwọn tó láyé náà, àwọn arógbó aṣọmọ́balẹ̀, àwọn ajẹrun òró, àwọn ajẹ̀dọ̀ èèyàn mọ́bì, àjúbà yín o, àjúbà ọkùnrin, àjúbà obìnrin, àjúbà ọmọdé, àjúbà àwọn àgbàlagbà, àjúbà sọ̀rọ̀ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti kọ́kọ́ sọ̀rọ̀ káwa tó máa sọ tiwa. Ìbà yín o, ẹ má jẹ́ àṣìṣe, ẹ má jẹ́ àṣìlẹ̀tẹ̀, ẹ má jẹ́ àtọ́jú ilẹ̀ mọ́lẹ̀, ẹ̀gún ayé ẹ má jẹ́ ogún alẹ́sẹ̀. Aṣọ àgbà ẹ má jẹ́ àtẹ̀mọ́lẹ̀, ẹni tá ṣẹ̀ tá bẹ̀ tí ò ní gbà ẹlẹ́dàá má jẹ́ àbárò ẹni bẹ́ẹ̀ dá nǹkan papọ̀. Ẹ má ṣàtọ̀nà wa níbi gbogbo, ẹ ṣàtọ̀nà wa níbi gbogbo, ẹ jẹ́ kí ìrìnàjò yìí ẹ jẹ́ kó já geere lẹ́sẹ̀ tiwa náà. Gbogbo àwọn tí a bá gbẹ́kẹ̀lé nínú ìrìn àjò yìí àtàwọn tí a fẹ̀mí tẹ̀ tó já ṣáájú wa nínú ìrìn àjò bílẹ̀ Yorùbá ó ṣe di ilẹ̀ olómìnira, gbogbo wọn ò ní kú sọ́nà bí èéfín. Ọlọ́run ọba tó ní kápá ọlá yóò máa bá wa kún wọn lápá, wọn ò ní parẹ́ máyìn lára, wọn ò ní sọnù sínú ayé lágbára lọ́wọ́ Elédùmarè. Gbogbo ibi táwọn náà rò kàn sí pé ó yẹ kí nǹkan ó ti dùn bẹ́ẹ̀ má má ṣe rò ó bẹ́ẹ̀ náà ni ó rí lágbára àwọn tó nílé ayé. Àdúrà wa ó gbà, àwọn onílẹ̀ ilẹ̀ Yorùbá wọn ó dó tì wá tá fi ṣàṣeyọrí lórí ìrìn àjò wa. Ẹ rí i pé àdúrà náà ni ìwúre lọ̀rọ̀ wa tó kàn. Ìwúre sì ṣe pàtàkì ní gbogbo ìrìn àjò ẹ̀dá. Gẹ́gẹ́ báwa náà ti mọ̀ nílẹ̀ bàbá wa nílẹ̀ Yorùbá pé a kì í fi ìwúre àárọ̀ a kì í fi ṣeré. Pé èní tiẹ̀ jẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2025, ọdún 25/6/2025. Àwa bẹ̀ yín tẹ́ láyé ẹ jẹ́ kọ́jọ́ ìní ẹjọ́ san gbogbo wa. Gbogbo àwọn olólùfẹ́ ìkànnì yìí náà ẹ jẹ́ kọ́jọ́ ìní ó san àwọn náà o, àti jẹ àti mú ẹ má jò ní àwọn náà lára. Ẹ bá ṣe gbogbo ìrìn àjò gbogbo bí tí bàtà ti ta oníkálùkù lẹ́sẹ̀, ẹ bá bòróró tònú sí, ẹ jẹ́ kọ́kàn wa ó balẹ̀. Ẹ má jẹ́ kásáré mọ́tò ká lọ kọlù kẹ̀kẹ́. Abẹ̀yìn tẹ́ nílé ayé ni ẹ gbà fún wa bẹ́ẹ̀, ẹ gbà fún wa bẹ́ẹ̀. Nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ arógun ìpayín keke, àjálù ńlá tí máa ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. Ẹ má jẹ́ tá bá wá rẹ́ni tí bá ń gbìmọ̀ràn rẹ̀ níbì kan, ẹ bá fojú ẹni bẹ́ẹ̀ léde, ẹ jẹ́ káṣírí wọn ó tú ní kíákíá, ẹ jẹ́ káṣírí wọn ó tú lágbára àwọn onílẹ̀. Ẹ̀yin tẹ́ nílẹ̀ nílẹ̀ Yorùbá, gbogbo ẹnikẹ́ni tá a bá bí lábẹ́ obìnrin àbá àfàbẹ́gbé jáde ìbá jábọ́ lójú sánmọ̀ tí ń gbìmọ̀ràn àti ṣèkọlù sílẹ̀ Yorùbá, ó dọwọ́ ẹ̀yin tẹ́ láyé, ó dọwọ́ yín. Gbogbo ìrìn àjò wọn ẹ má fi pamọ́ fún wa o, ẹ fi hàn wá ní gbàgede. Ẹ fi hàn wá ní gbàgede bí ó ti rí nu àṣẹ t'Èdùmàrè. Tó akọ atótónu káàkiri, akú bójọjọ́ ṣe rí káàkiri ibi tá a bá wà lẹ́nìí. Ọ̀rọ̀ wáyé ní bí ìjẹta síjẹrin lórí ọ̀rọ̀ aáwọ̀ tó ṣẹlẹ̀ tí mo fèsì lé lórí. Ọ̀rọ̀
ọ̀rọ̀ pọ̀ gan. Àwọn àgbààgbà ńlẹ̀ Yorùbá ẹ mọ̀ pé ìlú wa ìlú tó létò ni. Ìlú wa létò apart from pé a wà lábẹ́ àkóso ìjọba ìlú kan, àwa létò tiwa lọ́tọ̀. Tá a bá rí wọn ní tí ọmọ kékeré bá ń gégi ń gbó, àwọn àgbà ni ó mọ ibi tí ó wù sí. Wọ́n á máa tọ́ ọmọ kékeré yẹn pé bọ́ ṣe ń gé kó ló yẹ kó gé, wọ́n á mú látẹ̀yìn bí kígi yìí má bàa lọ ṣe okùnfà ìjàmbá tí ó lágbára ju tá a rò lọ. Ní táwọn àgbààgbà tí Yorùbá fi ní ẹ̀kọ́ tẹ́kọ̀ọ́ Yorùbá fi yàtọ̀ nu. Àwa yìí ṣe nǹkan tẹ́ ká máa sá lọ. A mọ̀ ibi tí nǹkan yìí ó sọ̀kalẹ̀ sí. Àwa lọ jókòó dé ń bẹ̀ bá a ti máa ṣe tiwa nù nílẹ̀ Yorùbá. Àwọn bàbá wa dẹ̀ ló ní kinní kan ìwà pẹ̀lẹ́. Ìwà pẹ̀lẹ́ Yorùbá ní ìwà pẹ̀lẹ́ púpọ̀. Ọlọ́run ò fi jàgídíjàgan rán ìran Yorùbá. Torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣe máa rò pé ojo ni wá. Ó sì wà nù nǹkan tó fún àwọn bàbá wa ní ogun púpọ̀ sẹ́ nínú ìrìnàjò wọn tẹ́ bá lọ wò tán wọn. Ìwà pẹ̀lẹ́ ni o àti tánpẹ̀ sùúrù. Kéèyàn ó fi sùúrù wo nǹkan. Ẹ mọ̀ pé ẹni tí bá ń fi sùúrù ṣe nǹkan yóò rí wájú yóò rẹ́yìn, yóò rí ibi tí wàhálà ó ṣubú sí. Ó máa ń jẹ́ kéèyàn ṣàṣeyọrí gan ẹni tọ́lọ́run bá fún irú ẹ̀bùn bẹ́ẹ̀. Ẹ̀mí sùúrù kọ́lọ́run mọ́ yọkù nú ọ̀rọ̀ wa, kọ́lọ́run fún wa ń sùúrù. Sùúrù ló gbé Yorùbá dé lẹ́vù tá a wà lénìí. Tá a bá ṣe wàdùwàdù àti ráwọn èèyàn tó ṣe wàdùwàdù tí wọn ò sí bọ́ lóko ẹrú dòní, tó jẹ́ pé bọ́n ṣe ń fi hámà kan wọn ní kò lórí, kódà ẹ̀tọ́ tó jẹ́ ẹ̀tọ́ tí wọ́n gan wọn ò jẹ́ wọn ó rí. Láwọn ọ̀ràn yẹn tẹ́ pé wọ́n ti tọwọ́ bọ wàhálà lójú láti over 50 going to 60 years now, táwọn ti tọwọ́ bọ̀ ní líle líle tí Yorùbá sì ní sùúrù títí dèní. Àwa àti wọn táwa jọjọ ní táwa ní sùúrù táwọn fi wàdùwàdù ṣe ojú kan náà láwà dòní. A sì wà ní ju títí wa gan tó bẹ́tà tiwọn. According to analysis táwọn èèyàn mú wá, tiwa tó bẹ́tà tiwọn. Torí àwọn ọmọ wọn gan rí pé ó dẹ̀ fún àwọn pípù yìí tí wọ́n fẹ́ yá ju tàwọn lọ. Wọ́n rí tiwa bí eléyìí tó máa yá before tiwọn. Látara pé kíni, látara pé àwọn bàbá wa ní sùúrù. Sùúrù yìí wá ní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n pè wá ṣàkíyèsí sí nígbà tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàárín èmi àti bàbá àrólé 1010. Ọ̀rọ̀ wáyé, àwọn àgbàlagbà dìde. Wọ́n bá oníkálùkù wa wí. Wọ́n bá wa sọ̀rọ̀. Pàápàá èmi wọ́n bá mi sọ̀rọ̀. Wọ́n sọ tèmi fún mi. Mo dẹ̀ gbà á gẹ́gẹ́ bí ọmọ tí a tọ́ láti ilé ire. Tágbàlagbà bá ń sọ̀rọ̀ tí wọ́n bá sọ pé ó tó as ọmọ tá a tọ́ láti ilé ire, èèyàn kọ́kọ́ listen, gbọ́ bí tán sọ̀rọ̀ lọ. Àyè bá gbàlagbà argue. Wọ́n tó bá parí ọ̀rọ̀ tí wọ́n tó bá fún ọ láyè kan sọ̀rọ̀, tó bá dẹ̀ fún ọ láyè kan sọ̀rọ̀ pé a fẹ́ gbọ́ pínpín. Wọ́n ti sọ náà nìyẹn. Bí ilẹ̀ Yorùbá ti rí nù. Wọ́n ti yanjú ẹ̀. Ègbé sì ti regbé. Ègbé ti regbé. Brọ́dà mi, bàbá àrólé 1010, ibikíbi tẹ́ bá wà, mi ò ní nọ́mbà yín. Ẹ má bínú gbogbo àkàwé mi. Ẹ má bínú. Ẹ gbà pé kó lè bá a dá lómi mi àti èmi àti yín kọlura wa. Torí kó lè bá a dá ni. Irú rẹ̀ ò sì gbọ́dọ̀ fún ọmọ wáyé. Torí ìdàgbàsókè ibi tá a bá rí náà tí irú nǹkan bẹ́ẹ̀ ò bá sí ká challenge ara wa. Sòdodo ọ̀rọ̀ fúnra wa nìyẹn. Ó túmọ̀ sí pé irọ́ là ń pa fúnra wa. Ṣùgbọ́n inú mi dùn ibi tí Yorùbá bá wà. Rò òdodo ọ̀rọ̀. Ẹni tó bá fẹ́ òdodo ọ̀rọ̀ gbọ́ yóò fojú rí. So inú mi dùn gan. Gbogbo bíkíbí tí n bá ti lè wù kí n kọlù yín tó lè máa fa ẹ̀hónú, mo bẹ̀ yín, ẹ má bínú sí mi. Yorùbá ní ọmọ kékeré ò ní mọ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Ẹ̀kọ́ ló dẹ̀ páńpẹ́ láyé òde òní. Ṣùgbọ́n láyé àtijọ́ wọn ò ní ọmọ kékeré ò ní mọ orí jẹ kó má ra lọ́wọ́.
orí làwọn ará àjọ máa ń pè bọ̀ táyé òde òní ẹ̀kọ́ ni Yorùbá tó láìtì ní ẹ̀kọ́ orí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa béèrè pé kí ni ti ń jẹ́ orí ẹ̀kọ́ náà ni tẹ́ ẹ bá rí pé wọ́n máa ń kí àwọn ará Ìbàdàn ó ní ọmọ àfikàrà wọn fọ́ orí mu tẹ́ ẹ bá ti gbọ́ fọ́ orí mu ẹ ti mọ̀ pé ẹ̀kọ́ ni wọ́n fi ìkara wọn ìgbín fọ́ mu so orí is part of Yorùbá language mo bẹ̀ yín ni ẹ má bínú ọmọdé ò ní múrí jẹ kó mọ́ra lọ́wọ́ o bó ti rí nìyẹn kódà kẹ ẹ bá bu gbogbo tí ó fi jẹ̀kọ yóò jẹ́ ìjẹkújẹ ni ẹ̀yin lẹ́sẹ̀ mọ́ bá bẹ́ẹ̀ ṣe bá clean ọwọ́ ẹ̀ bó ṣe rí nù ẹ bá mi gbà bẹ́ẹ̀ bọ́lá ṣe pé ibú tèmi nìyẹn ẹ bá ń gbà bẹ́ẹ̀ ẹ gbà mí bẹ́ẹ̀ bọ́rọ̀ mi ṣe rí nù ẹ má bínú ẹ tún má bínú lẹ́ẹ̀kan sí ká bọ́ sínú àkọ́tún ètò kọ́lọ́run ọba tó láyé kó gbà fún wa bá a ṣe fẹ́ ẹ rí nǹkan ṣẹlẹ̀ láàrin ìlú insecurity tá à ń face bọ̀ láti ilẹ̀ kò kúrò ń bẹ̀ ó sì wà ń bẹ̀ ṣùgbọ́n inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ ojoojúmọ́ ni wọ́n fi ń bá àwa ìran Yorùbá sọ̀rọ̀ pé ká gbáradì ẹ múra lẹ̀ ẹ má ṣàgbẹ́kẹ̀lé nínú pé agbára ń bẹ lọ́wọ́ ọ̀ràn yín ẹ má ṣàgbẹ́kẹ̀lé ẹ̀yin náà ẹ múra lẹ̀ ni ẹ múra lẹ̀ ẹ má jẹ́ kí àjálù kankan ó bá yín lójijì torí tá a bá sọ fún yín kò sẹ́ni tó lè fi dá wa lójú pé nǹkan ní ó ṣẹlẹ̀ ò ní ṣẹlẹ̀ torí àgbọ̀ gbàtà dẹ̀ gbọ́ tá a pass message yẹn across a rí wípé a sọ̀rọ̀ yẹn kò ì délẹ̀ tán ni wàhálà àti Benue ṣẹlẹ̀ lẹ́nìí àti panel tán sẹ́ẹ̀tì àti gbogbo ẹ̀ tí ń ṣe wàhálà lórí ọ̀rọ̀ Benue tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí ń jáde ń bẹ̀ ẹ̀rù Ọlọ́run ó bà yín ẹ̀rù Ọlọ́run yóò bà yín màá jẹ́ kẹ́ gbọ́ nínú fọ́nrán yẹn wàhálà pọ̀ gan-an ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ nínú kéètì Benue ejò lọ́wọ́ nú tààràtààrà ṣùgbọ́n mo fẹ́ fi kéde kan dá yín lójú again Ọlọ́run ó padà fi àṣírí àwọn aṣebi yóò padà fi hàn nílẹ̀ Yorùbá ó ní nǹkan kan tá a máa ṣe tá a bá fẹ́ kí gúngún ó déèyàn kẹ́ bá gbọ́ tí Yorùbá bá sọ pé eégún tó bá dán wò yóò déèyàn ó ní preparation tán ń ṣe fún yẹn tá a bá rí pé eégún tí ń ṣe kàní àbígún tí ń ṣe bí sáàárín ìlú ntẹ́gún wà fún ni pé kókó kú àtàrùn tí ń bẹ láàárín ìlú kí wọn kó lọ iṣẹ́ táwọn eégún ṣe jùnú ètùtù ńlá lé eégún ṣe tẹ́gún bá jáde nílẹ̀ Yorùbá bí ìgbà tí wọ́n bá gbé orò ni iṣẹ́ wọn ó tóbi nínú gbogbo iṣẹ́ tí wọ́n fètùtù ṣe tí wọ́n fi gbogbo ìwúre ṣe iṣẹ́ tẹ́gún ṣe láàrin ọdún tẹ́gún bá jáde fọ́jọ́ méje yẹn ètùtù ńlá ni wọ́n jẹ́ parọ́ tàn yín jẹ́ o torí ẹ̀kú tẹ́gún máa ń wọ̀ tí wọ́n fi ń gbá ìgboro yẹn gbogbo àìsàn tí máa ń bẹ láàrin ìlú ni wọ́n fi ajogun pátá gbogbo ajogun pátá ni wọ́n fi ẹ̀kú yẹn wọ́ dànù eégún míì tún wá ṣe débi pé wọ́n tó gbé òrù àgbo tẹ̀lé lẹ́yìn òrù àgbo yẹn ìkòkò àgbo wọ́n gbé tẹ̀lé lẹ́yìn tí wọ́n máa fi ewé tàbí ìgbálẹ̀ ọ̀wọ̀ ni wọ́n fi máa wọ́n omi yẹn báyìí sódà bẹ́gùn yẹn ṣe ń wọ́ ti wíwọ́ lọ bẹ́ẹ̀ ni wọ́n máa fomi yẹn omi àgbo yẹn náà ká àwọn ẹ̀mí àìrí yẹn lára káwọn náà lè múfù kó láàrin ìlú ìgbà tẹ́sìn èdè wọ́n sọ eégún di nǹkan míì wọ́n sọ dòrìṣà iṣẹ́ táwọn eégún ń ṣe nù iṣẹ́ táwọn eégún ní sábà wá ṣe ètò lórí egúngún ilẹ̀ Yorùbá àwọn nǹkan tá a mú wá nù tó jẹ́ nǹkan táwọn ọ̀pọ̀lọpọ̀ gbọ́dọ̀ mọ̀ nípa egúngún oríṣiríṣi eégún la ní nílẹ̀ Yorùbá nígbà náà là á sọ ọrú wọn à á dẹ̀ sọ egúngún tó wà ní ìṣẹ̀dálẹ̀ ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá so à á jẹ́ kẹ́ ẹ mọ̀ bí ìrìn àjò egúngún bó ṣe jẹ́ nílẹ̀ Yorùbá tó bá dásìkò yẹn so wíwá àkàn mẹ́nu bà díẹ̀ ni iṣẹ́ tí eégún ṣe nu láti gbá wàhálà kó láàrin ìlú
àti ìdààmú ìpọ́njú àìríjẹ àìrímu òun náà ń pè ní òun ní gbogbo wọn sásábẹ́ àjogún. Gbogbo tí mo dárúkọ yẹn ní àìsàn ní àìrínà ìrílò ní wàhálà ní ìdààmú ní ìpọ́njú ní abẹ́ àjogún ní gbogbo ẹ̀ wà. So àwọn èèyàn ní wàá fẹ́ kú wọn gbá àjogún kúrò láàrin ìlú, àgbo wọn ni wọ́n fi máa wẹ́ tilẹ̀ so that yóò jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀rọ bí wọ́n ti sọ̀rọ̀ egungun láti jọ nìyẹn even tó ìdòní torí egungun ò lè lọ nílẹ̀ Yorùbá ẹ má jẹun parọ́ tẹ̀yìn jẹ kì í ṣe tí ẹ̀sìn lè lé tẹ́sìn bá máa lé ni kò ní ṣẹlẹ̀ mọ́ àní rí mọ́. Egungun bẹ ọ̀pọ̀lọpọ̀ lé nílùú Ìlọrin tí wọn ò ti ṣe égún gan, ọ̀pọ̀lọpọ̀ lé tó ti ṣe égún rí ló mọ bí wọ́n ṣe ń ṣe ètò bíbọ eégún lé wọn. Àṣírí kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lé nínú tí mo fẹ́ kẹ́ ẹ lọ dìmú. So táwọn bàbá wa bá wá bẹ̀rẹ̀ ètò tí wọ́n fẹ́ mọ kí ló wà nù gò tó fi ń pè ní jẹ́nì, òun ni wọ́n máa ń ṣe gbogbo àwọn ètò yẹn, wọ́n sọ̀rọ̀ yẹn, wọ́n ṣètùtù yẹn yóò lọ. Àṣírí wa bẹ̀rẹ̀ sí ní tú tó bá jẹ́ èèyàn kan ní bá ń dáṣà káìsàn ọmọ jàlú torí àwọn èèyàn á máa dán wò látijọ́ nílẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ ń parọ́ tẹ̀yìn jẹ bí àwọn Chinese ṣe máa ń ṣe táwọn náà fa àìsàn sáárín ìlú t'Amẹ́ríkà náà máa ń ṣe tí wọ́n ní oògùn kan wà tí ó kí ọ̀rẹ́ tó ń tẹ́ pọ́n fẹ́ tẹ̀sí oògùn. Àwọn bàbá wa náà ní lọ́wọ́ tí ń jẹ́ dọ̀la tí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá bá jókòó tí wọ́n ń fi iṣẹ́ awo jẹun. Pé ni wọ́n ní babaláwo tó jẹ́ gẹ́gẹ́ bí àwọn oníṣègùn ilẹ̀ Yorùbá látijọ́ wọ́n yìí ṣe babaláwo. Tí ìlú bá dá tó dé dá fún wọn tí ò sùn kankan wọ́n wá ń pe kinní kan ní àwọ́de. Tá bá ti mú kinní yẹn ìmí ìfífẹ́ ìmí ìrírí mọ́lẹ̀ ìmí ètùtù ni wọ́n fi gbé. Tá bá ti gbé nǹkan ó máa ṣẹlẹ̀ káàkiri láàrin ìlú bí kan ní ọmọ kan dákú o bí kan ní kinní kan orí fífọ́ ni o wọ́n máa rù wọ́n wá sọ́dọ̀ oníṣègùn yìí wà máa fún wọn ní ẹ̀rọ. Ṣùgbọ́n tí ò jẹ́ káwọn èèyàn kíyè sára ń gbà yẹn ni pé the same vaccine ni ó máa kí ọ gbogbo àìsàn yẹn lẹ́ máa fi mọ̀ àwọn tó bá jẹ́ ọlọ́pọlọ wọ́n ti mọ̀ pé ẹni tó da àìsàn sáàárín ìlú rẹ̀. Ṣùgbọ́n táwọn bàbá wa bá wá rí tó jẹ́ pé ẹni yẹn wọn ò fẹ́ tú láṣìírí ètùtù làwọn náà wàá lò tàbí kí wọ́n lo eégún láti fi kásẹ̀ gbogbo nǹkan tó fọ́n sáàárín ìlú yẹn kó ń bẹ̀. Ẹ má jẹ́ ń táṣìírí Yorùbá fún yín délẹ̀ ẹ má jẹ́ ń sọ ju bẹ̀yẹn lọ torí Yorùbá ní nǹkan tó pọ̀ gan odidi ayé ní ilẹ̀ Yorùbá torí ẹni táwọn sọ pé ibi ojú rere ti mọ́ wá nífẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ́ àti ẹ̀ pé irọ́ ni sítórì ẹ lọ wádìí ni kò ní ìdíkẹ́ ẹja yẹn ẹ lọ wádìí ṣé bẹ́ẹ̀ lórí tẹ́ bá dé Ilé Ifẹ̀ tẹ́ bá bẹ̀rẹ̀ sí nípa àwọn ìtàn yẹn fún yín bí ìrìnàjò yẹn ṣe jẹ́ ẹ̀rọ Ọlọ́run máa ba ẹ̀yìn gan pé ó dàbí pé orírun ayé níbi ní tòótọ́. Mi ní lọ jù bẹ́ẹ̀ lọ mi fẹ́ lọ sínú ibi tí ò bá sínú program mi. Nínú àwọn ìwádìí táwọn ìjọba wá ń ṣe nípa tìjọba wọ́n wá lọ sí ilẹ̀ Benue wọ́n wá lọ ń ṣèwádìí lórí bó ló ti jẹ́ tí ọ̀rọ̀ àwọn tó ṣe gbésùnmọ̀mí wọ̀lú wọn tí wọ́n fi rìnrìn àjò yẹn tá sì rìnrìn àjò yẹn rìn. Ẹ máa gbọ́ nísìn nínú fọ́nrán tí mo fẹ́ play jáde yìí ibẹ̀ lẹ́tí mọ̀ pé wàhálà wà nílùú tá a wà yìí la fi ń ké sáwọn ọmọ Yorùbá pé jẹ́ káwa náà múra ká támára ká dìfẹ́ǹdì ìlú wa ilẹ̀ bàbá tiwa. Wọ́n ti mọ̀ wípé Yorùbá fẹ́ dìfẹ́ǹdì ní ọjà tí ì máa rí àlàpà kankan wọ́n mọ̀ pé ẹ ti prepare ṣùgbọ́n ẹ̀yin náà máa wà tó sùn lé ẹ tó túbọ̀ máa prepare sí lójoojúmọ́. Eléyìí tẹ́ ẹ mọ̀ pé ẹ tí ì ṣiṣẹ́ lé lórí ẹ lọ ṣiṣẹ́ lé lórí lákòókò tá a wà yìí kẹ́ ẹ fi gbìyànjú àti dúró tì wọ́n lọ́rùn nígbà tá àkókò bá dé tó. Ìjọba ń kó àwọn èèyàn káàkiri agbọ́ títí Plateau àwọn ọdẹ tí wọ́n padà lọ núgbó tí wọ́n padà lọ sí àwọn aráabé mọ́núgbó bá ṣe gbọ́ ọjọ́ kejì ni pé gọ́ọ̀mẹ̀ntì bẹ̀rẹ̀ sí ní ṣàgbọ́n káàkiri lẹ́ẹ̀kọ̀ọ̀kan nítorí pé gọ́ọ̀mẹ̀ntì ò fẹ́ ká aráàlú kó take law into their hands. So ìyẹn ó wà lára àṣòro tá a ní bẹ̀rẹ̀ má jẹ́ kí yẹn bá yín lẹ́rù ńlẹ̀ Yorùbá
nítorí pé àwa náà ti fi wọ́n síta àwọn tó sẹ́ni voice àwa náà wá fi ohùn ránṣẹ́ padà pé tẹ́gùn bá dán wò yóò dèèyàn ibi tí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan tó ti wá nu kí ìjọba gbọ́ tó bá jẹ́ pé àwọn ni wọ́n bá rán àwọn èèyàn ṣe dé tòrótòró tẹ́gùn bá dán wò yóò di èèyàn nílẹ̀ Yorùbá kò sẹ́ni tí ó gbé Sùnmọ̀mí wọlé Yorùbá tí ó lọ scot free òun ló jẹ́ kí n ṣe program tí mò ń ṣe lọ́wọ́ yìí. I want to talk about what Nnamdi Kanu and Alzazi. If the security agencies do a thorough investigation, the killings in Benue, concerning these killings in Benue, many politicians will go down. And guys, again, we have been vindicated. Haven't you been saying it that this Fulani herdsmen that is busy, terminating lives everywhere, especially in Benue, Plateau, and all, they are being sponsored? Haven't you said so? Now, the group you're about to listen to, these guys, they are from Benue. They've come out to unveil, to reveal some politicians that are sponsoring these Fulani herders. You understand? To be terminating lives. They've come out to expose them to the world. You understand what I'm saying? Former president of Nigeria, late Sani Abacha, said something. He said if insurgency lasted for over 24 hours, just know that government hand is on it. You understand what I'm saying? Now, what Nigerian government, they prove to us that these people, they themselves, they are the terrorists. Because you cannot tell me you are not terrorists. Your soldiers will see terrorists go to fight. You'll see terrorists. Instead of them to attack them, you guys will give instruction they should not attack them. If they even now try to arrest them and the rest, you guys will go and rehabilitate them and put them back into army. That's the reason why insurgency is not ending the country. Because please, if you're a politician listening to this video, I challenge you, show me one country in the world that is enlisting terrorists into their military. Please, guys, as you watch the video, the best you can do to yourself and do to your country is to first of all like this video so that Facebook and YouTube can recommend it. Please endeavor to share it. Okay, let's take a listen and thank you. Why I want to say is because I'm also from Benue, and I want to clear you that there are facts, there are evidence from the speech of those same people we are accusing. Those same people from this same Abuja, they have gone to the state to make indicting speech, to indict and confirm that the killings in Benue are not ordinary. Let me tell you, there is an appointee of the President Buhari from this same Abuja who went home and said that if there's going to be any peace in Benue, the pot of food that was cooked by them must be returned to the front of their leader. If not, there's going to be no peace. So how do you justify that? We still have an instance where I was personally at a burial in Balikia. A former governor intervened, start a particular key man in Benue, and told him, sir, you are supposed to be the governor, the father of the governor. You are supposed to be guiding the governor how to govern this thing. Why are you sponsoring people who are against the governor? My brother, this man didn't deny the allegation. He only said that the governor knows where he deviated. If you want peace, let him come back and follow the path. How else do you still need a soothsayer to tell you that they are sponsored crisis in Benue? The Benue State point. Gentlemen of the press, it's a privilege to welcome you all to this press conference. As you are aware, in the last few weeks, we have been in the vanguard to save the Nigerian judiciary from political interference, corruption, and abuse of office using the Benue State judiciary and the arbitrary abuse of office by the Benue State Chief Judge, Justice Maurice Epembese, and Justice Emema Adamu of the Federal Capital Territory FCT High Court for granting frivolous orders as examples. Some of you were there. I can see some of the media houses and some of the same reporters when we had a rally, when we presented our petition to the Honorable Chief Justice of Nigeria, Honorable Justice Kekereko. You were there. So this is a development story. So we are here to let you know how this matter has progressed, the journey that has been made, and also some of the mischief that have been noticed by these various groups that are here represented. We call on the attention of the Honorable Chief Justice of Nigeria, Honorable Justice Kemo Kekereko, GCON, towards the judicial misconduct by the Benue State Chief Judge, Justice Ipembese, who granted a waiver to petitioners of local government election petition tribunal, which permitted them not to pay security deposits to the court, a prerequisite for any valid petition as contained in the Benue State Electoral Laws 2024 as amended.
and the unilateral relocation of the Benue State Local Government Election Petition and Appeal Tribunals from Benue State to the FCT Abuja against the electoral laws of Benue State. It is important to note that the local government election were conducted by the Benue State Independent Electoral Commission based on the laws of Benue State as derived from the ground norm, the Federal Constitution of the Federal Republic of Nigeria. Nigeria celebrated Justice Raphael Joshua Egbe of the Federal High Court sitting in Makurdi for granting an order restraining the Benue State Local Government Election Tribunal from sitting anywhere outside Benue State as stipulated by the electoral laws of the state. But 7 days later, in a strange judicial somersault, Justice Emem Adamu of the Federal High Court of the Federal Capital Territory High Court issued another order compelling the Local Government Election Petition Tribunal to sit in another state, which is Abuja, considered as a state, being code 037 in the INEC electoral code. Abuja, and even barred it from sitting in Benue State in clear violation of the electoral laws of Benue State, as earlier stated and quoted. However, the honorable justices of the tribunal upheld judicial integrity in delivering the judgments as we have seen them so far. We strongly commend the Honorable Justice D.E. Igo, Evelyn Ngodo Esquire, and Adamu Stephen Jime Esquire for the sound constitutional-based judgment devoid of bias and political sentiment, which have restored hope in the judiciary as the last hope of the common man. We urge other tribunal panel members to deliver judgments based on the electoral laws of Benue State and devoid of sentiment, but on the merits of each case. We are happy to inform you that we received a letter from the Honorable Chief Justice of Nigeria, Honorable Justice Kemu Kekereko, assuring us that actions are being taken on our petition against the Chief Judge of Benue State, Justice Maurice Epambese, and Justice Emem Adamu of the FCT High Court for judicial misconduct. Again, we make reference to our earlier statement that some of you were there when we presented this petition. It is important to also inform you who covered the news that we have received correspondence from the office of the CJN that our petition is receiving the needed attention, and we hope it will be followed to the logical conclusion. However, some dishonorable members of the society has considered themselves as elements to pull Benue State down, and by extension, the Nigerian state. They understood the process and believed that the same way they are losing the cases at the tribunal may go down up to the National Judicial Council, NJC, where the Benue State Chief Justice is supposed to be tried, according to the information that we have just given. Gentlemen of the press, since the day the Benue State Local Government Election Tribunal delivered judgment in favor of the elected councillors, the 7 local government areas of Benue Northwest Senatorial District, Zone B, as is known, hair has been let loose in Benue. Every day, there are reported cases or pockets of killing, and there's rumor that is being sponsored by some National Assembly members who constitute themselves as enemies of the state. It is worrisome that people who are elected to serve the people are allegedly killing them indirectly just to score political points. What will the people gain if they continue to lose their loved ones because some people want a state of emergency declared in a peaceful state? These rascals must be stopped. If they think that Nigeria will fold their arms and watch this country pull down, we are saying a no to it, and we are calling attention of the security agencies to look into this matter very seriously. So the security agencies have their duties caught up as far as these allegations are concerned, and we believe in their capacity to nip it in the bud. The street and campus courts are said to be used while they blame it on state governor for failing to provide security, even though they know fully well that the state governors do not have control over security matters in Nigeria, but the commander-in-chief of the armed forces of the Federal Republic of Nigeria. These same characters will boldly tell the world that they are supporting Mr. President, yet they are bastardizing his administration and secretly sponsoring insecurity in Benue State. We may bold to say that Mr. President has achieved so far much in the areas of security as is being witnessed. Nigerians believe that the president can do more and is actually doing more. We understand that if the security agencies do a thorough investigation, the killings in Benue, concerning these killings in Benue, many politicians will go down, and that's why we are calling them to do a very thorough job and not to allow the smoke screen that is being sold there. There are people that are interested in the political economy of crisis in Benue State, and those people must not be allowed to profit from that bloody venture. We wish to raise this alarm and calling on all relevant security agencies that some disgruntled persons from Benue State, among them the former APC chairman,
some serving National Assembly members, and some appointees of Mr. President are currently mobilizing more than 20,000 people for a protest in the FCT, Abuja, in a bid to cause another chaos in the country. This must not be allowed. It is further rumored that these orchestrated pockets of killing in Benue State, they want to amplify it in the FCT through a mass protest and cause civil unrest in Nigeria, seat of power. The security agencies should immediately investigate and charge anyone found involved in this crisis that is brewing, no matter how highly placed the person may be. And it is good to act before it is too late. We urge Mr. President Bola Ahmed Tinubu, to watch his back as these people in question are around the government and they have access to funds that could do anything just to prove on political points. Mr. President, sir, your enemies are with you, but you shall overcome every animosity. There are people who have access to security and have a lot of funds. Most of them may have questionable history, and they could use it against anyone or any authority. Mr. President must know that his government is being attacked by the same people he appointed into sensitive position in the guise of getting the executive governor of Benue State, the working governor, down. We know they know that the only thing that they could use is to cause civil unrest and cause more death and hardship in Benue community in Nigeria, just to give the government a bad image and try to create a state of anarchy. The Inspectorate of Police is by this called to take this information, not to take this information for granted, as the days are near. The police must be seen working just like the Honorable Chief Justice of Nigeria is working. We are very happy to know that the petition that we wrote is receiving the needed attention, and we are grateful to the Honorable Chief Justice. To this end, we call Mr. President Bola Ahmed Tinubu to immediately deflate the powers in Abuja, backing civil unrest in Benue State, even if they are top government officials. We need peace in this state, in this Abuja. We need peace in every state of the country. Let us allow the security agencies to do their work. I was also in Ugoli, to be specific, just 2 weekends ago. And so I am not even talking about something that I do not know. In fact, I participated in the cultural new planting season celebration in Ugoli by, His Royal Highness, the King of Ugoli community. So I am aware of these things, but I will not. tó ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ nípa ìwádìí àti ìgbésẹ̀ tí àwọn ọmọ ìlú gbé pẹ̀lú ìjọba nìyẹn, níbi tí wọ́n lọ panel tán set ní Benue, òun lẹ gbọ́ tán yẹn. Ìyẹn ṣe mọ̀ pé ọba ìlú yẹn sọ̀rọ̀ kan nígbà tí wọ́n ti aṣáájú lọ bẹ̀. Ó sọ̀rọ̀ nípa pé gbogbo tí aṣáájú ní intention lórí ọ̀rọ̀ kéèsì Benue pé kò rí bẹ́ẹ̀, pé kì í sọ̀rọ̀ ọlẹ̀, pé bí àbí wọ́n jà sí jà sí oko, pé ọ̀rọ̀ yẹn kọjá bẹ́ẹ̀, pé àwọn èèyàn tó fẹ́ clear alẹ̀ ni. So panel náà set yẹn ṣe rí bí wọ́n bá ọ̀rọ̀ yẹn lọ. Mo fẹ́ kí gbogbo yín tẹ́ ń wo ètò yìí kẹ́yìn náà fojú àgbà kẹ́ fi wò níbo lọ̀rọ̀ yìí ń lọ. Ó ní mo fi sọ pé nílẹ̀ Yorùbá tégún bá dán wò yóò di èèyàn nílé ìtàn bá lọ. China ti rí báyìí sìn, ọ̀rọ̀ yẹn ti kó ní nǹkan tààrò, ó ti kó ní nǹkan tààrò. Àwọn aráàlú ń pariwo pé àwọn agbésùnmọ̀mí ni wọ́n ti fẹ́ gbalẹ̀ àwọn ti ní similar experience for a very long time. Nísìnyí àwọn èèyàn sọ pé àwọn olóṣèlú ni. Panel tí wọ́n set ń sọ fún wa pé olóṣèlú ni. Wọ́n ti fẹ́ yí sí side olóṣèlú, bí wọ́n fẹ́ yí ni o, bí bẹ́ẹ̀ lórí o, àti lè sọ o. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn méjì ká ìgbà wa tá a jẹ́ aráàlú, torọ aráàlú làwa náà, torọ àjọjọ wà ní country kan náà lọ́wọ́lọ́wọ́ ni. Ká máa fojú wo bí wọ́n ṣe fẹ́ balance géèmù yẹn. Ẹjẹ́ a máa fojú wo lọ. Ṣé mọ̀ pé ń jọ́ sí tí bàbá tó jẹ́ Fásórántì tí wọ́n pa ọmọ bàbá Fásórántì, kọ́lọ́wọ́ bá láàánú kó bá kó fòròrò tùnú tu àwọn òbí àtàwọn ẹbí arábìnrin yẹn lọ́kàn pé n ta mú wálé ní ìrántí burúkú ni. Ẹ rí i pé remark táwọn nǹkan give lójú olóṣèlú ilẹ̀ Yorùbá ń gbà yẹn, wọ́n ní àwọn kíní ni kò ń ṣe Fúlàní ni. Later on la padà rí pé àwọn Fúlàní ni. Táwọn kan dẹ̀ sọ pé kì í ṣe àwọn Fúlàní ni, ó dára pé ọ̀rọ̀ àwọn kíní ni àwọn Yákìlá ní kíní gan-an yí. Irú ẹ̀ náà ń bọ̀rọ̀ Benue lọ yẹn.
ibẹ̀ náà ń bọ́rọ̀ Benue lọ ó ní mo ṣe fẹ́ kí gbogbo wa ká máa gbọ́ ká dẹ̀ máa rí ká lè prepare fúnlẹ̀ tiwa security àtàbólẹ̀ Yorùbá òun ló jẹ́ àwa lógún a sì fẹ́ káwọn èèyàn mójútó títí tọ́lọ́ fi gbàkóso ìrìnàjò tá a rìn lọ́wọ́ tọ́lọ́ fi kó wa kúrò nínú mẹ́ẹ̀sì torí mẹ́ẹ̀sì lélẹ̀ mẹ́ẹ̀sì sọ̀rọ̀ òṣèlú lẹ́ ń pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn lẹ́ ń kó àwọn èèyàn sínú agbára ẹ̀jẹ̀ lójoojúmọ́ èmi ò nígbàgbọ́ o ṣùgbọ́n sẹ́ẹ̀ tí rí báyìí sìn ara àwọn alábòde tá à ń sọnù ara àwọn aráàlú àwọn tí wọ́n pa fámìlì wọn tí wọ́n ti gbénú la fi ní everybody wà very careful ìgbìmọ̀júlọ alákàn fi sọrí ẹ má jẹ́ òkú ládùúgbò yín o ẹ múra o ó dọ̀wọ́ yín o ó dọ̀wọ́ yín o ó dọ̀wọ́ yín ó dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹnìkan gbà táwa pariwo ń jò ní ìjọba Lagos State gbégbèsè kan lẹ́yìn mẹ́ta ìtinú wa dùn sí díẹ̀ wọ́n ń lọ lóru làwọn task force gbogbo àwọn ọmọ tí ń sùn káàkiri tí wọ́n tẹ àwọn àbókí tí wọ́n kàtẹ́ pálí lẹ̀ wájú ṣọ́ọ̀pù tí wọ́n sùn gbogbo wọn náà ń ṣàkiri sìn ìwọ tó bá sùn wájú ilé onílé lóru tẹ́lẹ̀ ti lọ sùn tí wọ́n náà wá gbé pálí tó sùn síbẹ̀ wọ́n ń bọ̀ wá gbé ọ ẹ̀yin lẹ̀ ń dá wà lálẹ́ káàkiri ìlú ẹ̀yin àlejò gbogbo tá a mọ̀ bí tẹ́ ẹ ti wá ẹ̀yin lẹ̀ ń dá wà lálẹ́ lẹ̀ ń kọ́ sí problem káàkiri ìlú onílùú lẹ̀ ń kọ́ sí problem káàkiri ìlú onílùú kọlọba láàánú kó mọ fi sọ rẹ̀ sọ wa àní rí jù báyìí lọ lónìí títí táàtù mọ mú àkọ̀tun ètò míì wá abẹ̀yìn àlàáfíà àtayọ̀ àti ìdùnnú láàmú gbúrò ara wa àní gbọ́ aburú sẹ́nì kọ̀ọ̀kan wa o bẹ́ẹ̀ ni mo tó fà àkókò yìí mo tó fi pléèdì sí brọ́dà mi Àrólé baba 1010 ni pé lọ́kàn tèmi ò ti fúyẹ́ mo dẹ̀ bẹ̀ yín ẹ̀yin náà jẹ́ kó fúyẹ́ lọ́kàn yín ẹ jẹ́ kó fúyẹ́ lọ́kàn yín ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ó jẹ wá lógún bẹ́ẹ̀ ni kò ní jù bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run látọ̀dọ̀ mi lénìí.